Mọ́mí. Ó lọ kọ́ mi sí dáadáa. Ṣé dáadáa tó ló wà lọ látàárọ̀? Rárá máa ṣe. Kásá ọkọ mi. Ṣé dáadáa ló wà? Báwo ni nǹkan? Àwọn fámìlì ẹ̀ kan yóò sí ọmọ. Ó sọ fún mi pé ó bá dàbí kì í. Kí n fi ṣe surprise party fún mi. Ó bá lẹ̀ sọ fún mi kó tó di fóònù yẹn bọ̀. Ṣé káwá wọlé ní àjọ orí mi? Lọ́kàdá wa. Àyà mi. Ẹ̀lẹ́nu. Wọ́n á lórúkọ yín o. Ọmọlára ni. Ọmọlára kí ni? Akínwálé. Ọmọlára mi Akínwálé. Yóò dára fún ọ. Ọ̀rọ̀ yóò dá yìí. Bọ́ọ̀ wá ní gbogbo ẹ̀, bọ́ọ̀ ni iṣẹ́ kí lẹ̀yin ṣe báyìí? Mi ò tí ì ṣiṣẹ́ kankan àwọn ṣe parí school. Nígbà tí wá ní ìwọ náà ṣiṣẹ́ kankan nísìn tó o ní ọ̀sẹ̀ parí, báwo wá ni ọkọ ẹ náà á ní kó wáṣẹ́ kankan tó òun ò ní ṣiṣẹ́ ìdọ̀tí? Ṣé ìgbà wo wá ní ẹ fẹ́ ṣe tí ẹ tó bá ti wá níyàwó nìsín ṣe tó mú ẹ wá? Ìwé àtijọ́ sọ ilé tẹ́lẹ̀ sẹ́mi tí mo lọ sùn tí mo private ẹbí wa ní pé kí n lọ máa ṣe iṣẹ́ ìdọ̀tí má tí mo gbé jáde ní sùkúl yìí. Kí ló gbé jáde ní two sùkúl? one in banking and finance bá bá ti máa gara ní oṣù tó wá rí iṣẹ́ ní ìsìn ìwọ ọ̀kọ́ṣẹ́ ìyàwó ẹ̀ náà ní òun ṣẹ̀ṣẹ̀ parí òun náà kọ́ṣẹ́ tó bá fẹ́yàwó dé sí èmi ni màá bọ́ ìwọ náà ó ìwọ ìyàwó ṣiṣẹ́ pé mo rẹ̀ tiẹ̀ o ìyàwó mi má bínú o ṣe pé mi láì kéde ní létí ọ̀pọ̀ pọ́sibù kí ìyàwó mọ̀ níṣẹ́ kọ́kọ́ mọ̀ níṣẹ́ lọ wá sí ọwọ́ kọ́ ní a bá ti kọ́ṣẹ́ tí ọkọ bá ti ń gbé ìwọ náà máa gbé gbogbo nǹkan sì wá sí yóò wá jọra wọn dáadáa. Ó ṣe iṣẹ́ télọ̀ ni ó ṣe yádrẹ́sà ni ó ṣe kò sí iṣẹ́ nìtí tí ò jáwó tó bá lórí iṣẹ́ lóṣù kan sí tó rí iṣẹ́ oṣù méjì ọdún kan oṣù mẹ́fà tó rí iṣẹ́ ṣé èmi máa bọ́ ní tẹ bá ti wá bímọ sí màá ṣèyàwó fún yín mo ṣe làálàá wọ́n ní wọ́n tọ́mọ skul èmi náà tọ́mọ skul mo kó gbogbo owó mi lérí skul ó wá lọ sí skul wá jáde ń sìn by the time tó yẹ kí n máa jẹ wọn mọ èmi náà máa tún máa bá a pọ̀ máa bọ́ yà ó lè ṣeéṣe o lọ wá sẹ́kọ̀ọ́ kọ́ láì jẹ́ àárísẹ́ ó ṣiṣẹ́ ó ṣe kókó lẹ́yìn ò bá níṣẹ́ lẹ́yìn ò níṣẹ́ kò lè lọ bí kankan. Mi ì lè sọpọ́ọ̀tì ẹ̀ o. Mi ì lè sọpọ́ọ̀tì ẹ̀ láì jẹ́ kó o lọ wá sẹ́kọ̀ọ́ yóò kókó oṣù mẹ́ta ẹ̀dá oṣù èmi ni mo fi ẹ o ọmọ mi tí mo fún ẹ mú ni mo fi ẹ. Mi ì lè sọpọ́ọ̀tì ẹ lẹ́yìn kó lọ wá sẹ́kọ̀ọ́ ìwọ ìyàwó láti ẹ̀sọ́ gbogbo ìwọ náà ti ẹ̀sọ́ kankan sí wọ́n náà sọ̀rọ̀. Òótọ́ ni gbogbo nǹkan tẹ̀ sọ màá ní gẹ́tì bá wọn sọ̀rọ̀ kó tẹ̀ kán wá bí iṣẹ́ kan àmọ́ màá túbọ̀ bá wọn sọ̀rọ̀. Bá a sọ̀rọ̀ o tó o bá sọ̀rọ̀ o ẹ lè fẹ́ra yín. Ẹ lè fẹ́ra yín. Iṣẹ́ mẹkáníìkì lè fẹ́ kí n lọ máa kọ́ gbogbo èyí sọ́nà máa ní kó o kọ́ báwo ààrẹ ti ṣe tó ọjà mo bá ní ìdarí àwọn ẹgbẹ́ àgbàgbọ́ náà tẹ̀lé ẹdẹ́ bá ń tó dáa ọmọ ẹ ló lòun mú ìyàwó wa mo dẹ̀ ti bá a sọ̀rọ̀ kó wáṣẹ́ kan kọ́ ó lóun tóun ti kàwé tóun ti ní kinní kan lọ́wọ́ ó lóun ò lè ṣiṣẹ́ ìdọ̀tí òun ò lè kàwé adúrú èyí kó máa lọ ṣiṣẹ́ ìdọ̀tí. Ojoojúmọ́ àrà tó ń bá yín ìtẹ́ tó bá yọ lọ́tẹ̀ yìí ọkọ ò ní sẹ́ ìyàwó ò ní sẹ́ ẹ dákun kí lẹ́mẹ̀ẹ́ bá a yín lásìkò táwa nú ẹ̀ oríṣiríṣi láti ẹ̀ máa ń. Ẹ dákun kí ló kàn yín ṣé wọ́n fi lọ yín. Wọ́n fi lọ mí wọ́n fi lọ mí wọ́n pè ló pè é gómìnà pè é mo sì dá sí i. Ẹ máa gbọ́ ọ̀kan ọ̀dọ́ bá bá yà sọ ọ̀kan. Bẹ́ẹ̀ bá ní ibi tó ti kọ́ ṣe ẹ̀sọ́ ní ìsìn ká gbọ́ bẹ́ẹ̀ láti ní ibi tó ṣe. Iṣẹ́ wà lóríṣiríṣi wẹ́dà ń bẹ alumíníọ̀mù ń bẹ. Èwo ló fẹ́ ṣe bẹ́ẹ̀? Dìsáínà ń bẹ àgbẹ̀dẹ ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ń bẹ alágbàjẹ́ ó ti bá báwọn ó ti bá báwọn. Ní ìsìn lọ́dún ọjọ́ orí bàbá alágbẹ̀dẹ ń sọ. Ṣé kí wàá lọ máa kọ́ irú ṣe léyìí? Yóò bá mi yóò dá fún un. Bá bàbá alágbẹ̀dẹ ń sọ̀rọ̀ kó bá ọba kó lọ wá fẹ́ kọ́ńbẹ̀.